Àwọn tí mo dẹ̀ rán kán lọ get blood for me. Tó máa tètè dé. Honestly, life ẹ wá at stake. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ibi tí problem yẹn gan wà tó surprise mi nìyẹn. Ni mo ṣe ní ìwòlú ẹ̀ kí n rí. Sọ kí n rí wá àtìyàwó ẹ̀. After the test tí mo ṣe, the first one, the second one, the third one, ó surprise me. Torí ẹ̀jẹ̀ Dámilọ́lá àti Bísọ́lá ó bára wọn. But ẹ̀jẹ̀ Bùkọ́lá kò ráì mọ́ ẹ̀jẹ̀ wọn méjì. Ẹ̀jẹ̀ wọn mẹ́tẹ̀ẹ̀ta ráì pẹ̀lú ti màmá wọn. But àwọn mẹ́ta ráì mọ́ tiẹ̀. To surprise me nìyẹn. Blood tèmi ò ráì pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. See, this is between me and you. You understand what I'm saying? I don't know. Blood mi ò ráì pẹ̀lú àwọn mẹ́ta. Me, more reason to fi jẹ́ bẹ́ẹ̀. Because Carlo rhyme ni gbogbo rí issue ẹ̀ta ìwà àti solve láti come àti pass blood everything àti ṣe àti kúrò lórí ẹ̀. But bó ṣe wà yẹn sí tán bá ti gbé blood ẹ̀ dé, I don't know, mi mọ nǹkan tí mo lè ṣe. I don't know. Doctor. Kí ló dé? What is it? Ọmọ ẹ máa ti give up. Ọmọ o. Bukola! Bukola! Ọmọ o. Bukola! Oh my God. Iyela. Daddy. Daddy. Ó fúnra. Bẹ́ẹ̀ ni. Torí pé wọ́n ní pàǹdà ò fúnra, pàǹdà jáná, àjà ò fúnra, àjà jìn. Bọ́n ní ọ̀bá fúnra, ó lè ní oko, ó fúnra. Ntí mò ń wò yìí, ó gbé ni mò ń wò lọ́wọ́ rẹ̀ yìí. Ó gbé fòǹfòlóhùn kọ́rùn ọ̀mọ́ nǹkankan nǹkan ní nǹkankan ń bẹ lọ́rẹ̀. Nǹkan ní nǹkankan ń bẹ lọ́rẹ̀. Tó bá wá dá nǹkan ní nǹkan padà. Kò sí bá a ṣe lè ṣe àwọn nǹkan tí ò tóra wọn kò lè tóra wọn. Gbogbo àti ẹ̀jẹ̀ lówó iṣẹ́ tí ò lọ tí ń dorí koro tí gbogbo rẹ̀ ń bá a jẹun àfi tó bá dá nǹkan ní nǹkan padà láì bá jẹ́ bẹ́ẹ̀ kọ̀sọ́gbọ́n. Adájí mi ò fi anything wà lọ́wọ́ mi tó jẹ́ pé iṣẹ́ tèmi bí mo bá yàn kan dá business pọ̀ tí mi sanwó fún. Rather, àwọn ọmọ èèyàn ló jẹ́ mi lówó ta. So mi rò pé nǹkan ilé tí mò ń gbé àbí kò sí nǹkan tó lọ. Òun ni mò ń wò yìí. Ẹ̀bẹ̀ mi mo bí ọ ọjà pamọ́ ọlọ́mọ à ń bèlè tà sí ọmọ tọ́jà bí ó gbèrè náà rẹ̀ yìí ó gbè fọ́nfọ́lọ́ ni tó yọ ronú rẹ̀ wò. Mo fẹ́ kó o rò ó kó o sùn kó o tàkàkà kó o rò ó dáadáa. Bọ́ ọba rò mọ́jú bọ́bá dà lọ́kọ̀ tó wá fún un lésì àmọ́ ó gbé ni bẹ́ẹ̀ ni n ò lè rẹ́kùn kọ́ dáàmú. Ọ̀rọ̀ yẹn rò ntọ́ bá dáa ń fa àdúrà ntọ́ bá kù díẹ̀ káàtó àdúrà náà là á ṣe é sí. Ẹ̀jẹ̀ Dámilọ́lá àti Bùkọ́lá. Para àmọ́ ti Bísọ́lá ó yàtọ̀ sí táwọn méjì ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó bá ti yàwó ṣùgbọ́n kò sí kankan nínú ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá tẹ̀lé. Go on. Ẹ̀rù ń bà ẹ́ ni. Má jẹ́ kẹ́rù bà ẹ́ náà.
Surely gbogbo àwọn coconuts don't wait. They are all for you. And they need to dairy. Mi ò kí ń ṣaládàáni kan jẹ. Shop I shop ni. Wàá jẹ wá gbádùnlé and 7. My baby. Anyway, ṣó jẹ́ sọ gbogbo fún mi. Mo ti notice nǹkan kan nípa ẹ̀ pé o máa fẹ́ ń ṣe nǹkan bó kì í fẹ́ kéèyàn ṣe nǹkan lẹ́yìn títí. Ṣó gbogbo àtúnwò rí wàá get down pẹ̀lú gbogbo ní ẹyọ kọ̀ọ̀kan. Yes. I know you can do it, especially me. God, I'm too sweet. Look at Iola. Ṣé orí tó bá ti gẹ́ǹdà pẹ̀lú gbogbo àwọn ilé ìtàn orí ìbílẹ̀ máa hand up sí i. You get what I mean? Because ṣé èmi tó ń wò yìí ẹnì ọ̀sìn mẹ́rin ni mo mú kí n tó kúrò lé. And it's not really for joke. It's for business, you know. So, go on now. Go on. Do it. My boy. Wait, go on. You know what? My could you be better? I mean to give you the cocoa. And let me start from this. Because she is the cocoa. You are run down. Look up here. It's me who want to How will you try? Me? Who am I in liar? Yola. She won't feel nice. More. Go to an old toast. Toast? No, toast. No, toast. Me, she baby, more toast. Hey, baby. Anyway. Emma Sorojo. Show to buy she everybody. So what is she me? One small stuff that when you go small stuff that one manager Benny. And really, you're gonna start from me. Yes, I'm gonna start by kissing you. Hey! I got me back. Oh, yeah, that's cooking me. Oh! Iyola. Madam. Ọdún tó báyìí wò. Èyí á máa sọ̀sà lọ́dọ̀ kí làbẹ̀làbẹ̀. Ṣé oníbàbà míì ni? Irú èyí ń ṣẹlẹ̀ òsì sọ fún mi. Dádì, irú nǹkan báyìí nǹkan tìjú ni náà. Ìṣe kan tí ó máa yáyàn láti sọ jáde lẹ́nu. Olókè mi lẹ́yìn ọ̀run ni. Ṣé kí ni kan bẹ lókè tí ń bọ̀ lókè sílẹ̀ yóò nígbà? Mo ń bi ọlẹ́rìí. Ọ̀dà náà ọlọ́mọmọ kò bá wa o. Kí ni tí àlọ́jọ́ ò lè bá mi sọ? Ọ̀dà ọmọbìnrin bó láti rí. Ṣé o ṣàtìlẹ̀ lérí? Ṣé bá a rí? Èwo ni wọn? Ọmọbìnrin tó fi wọn pọ́lá tí ń fọ́ pọ́lá yìí. Tó fi wọn pamílára. Òrùka lásán ló fi pamílára. Àrùn tí mo gbé rèé o. Ọlọ́run ní jẹ́ wo kọ́ yé lọ o. So orí òrùka tí wọ́n ń wò ó tó ń pè lórúkà lásán iṣẹ́ tí ń bẹ́ ń bẹ̀ bá bá àṣẹ ni. Tá a bá fẹ́ ṣe fún èèyàn ní ẹ̀dá àgbà lọ́wọ́ wọn. So bó ṣe fi wọ́ ọ̀la ọ̀hún ó fi wọ́ ọ̀la adélẹ̀ ni. Bó ṣe fi wọ́ ọ̀la adélẹ̀ ọ̀hún ní nǹkan ọkùnrin yẹn lọ. Kì í wá ṣe pé yọ̀ lọ ò ní rí mọ́ débi ara ó fún ọ. Sójú yọ máa ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ àṣẹlẹ̀ ni. Àṣẹlẹ̀ iṣẹ́ tí ò ní kẹ̀kẹ́ tí ó yọ ń bẹ̀ kò lè lọ́mọ. Kò lè lọ́mọ. Wà ní fúnra títí. Ẹ wo èmi tí mo mú kí ní rẹ̀ láti jọ yìí èmi ọmọ kó lè tó báyìí. Nígbà tó ṣàlàyé fún mi kọ́ lọ́mọ sàánú ni kí kọ́mọ́jà ìgbà kú oníkúkú. Mi ò lè gbogbo tí fẹ́ wà rí báyìí mi ò mọ̀ mi ò lè rí. Láti ẹ̀wò nǹkan tá a bá lè ṣe sí ni kẹ́ tún jẹ́ ká rò torí mi lè ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ni mo tó wà báyìí. Rédíò ọ̀hún gbà ẹ́.